Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ìròyìn ló ṣàlàyé wípé orílẹ̀-èdè United Kingdom ti dọ́gbọ́n ṣe àdéhùn titun pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà èyí tí yóò rọrùn fún wọn láti tètè máa dá gbogbo àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n wà ní orílẹ̀-èdè wọn tí gbígbé wọn níbẹ̀ ti lòdì sí òfin ìlú wọn. Àwọn ọ̀daràn àti àwọn ènìyàn tí wọn kò lẹ́tọ̀ọ́ mọ́ láti máa gbé orílẹ̀-èdè UK. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. United States Mission tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde wípé àwọn ti ti iléeṣẹ́ àwọn US Embassy ti ìlú Àbújá àti Consulate General tí ó wà ní ìpínlẹ̀ Èkó fún ọjọ́ méjì. Èyí ni ọjọ́ 19 àti 20 oṣù kẹta March 19 àti 20th ọdún tí a wà nínú rẹ̀ yìí láti fi ṣe àjọyọ̀ ayẹyẹ ọdún ìtúnu ààwẹ̀ Ramadan. Wọ́n tún wá kí gbogbo ọ̀rẹ́, ẹbí ní ilẹ̀ Nàìjíríà àti gbogbo orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ti ń ṣe ọdún ìtúnu wípé wọ́n kú ọdún ìtúnu ààwẹ̀ Ramadan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Òṣìṣẹ́ iléeṣẹ́ àgùnbánirọ̀ kan NYSC official ti ìpínlẹ̀ Ògùn Abbas Ọlálékan ni ó ti ń jẹ ẹ̀wà lọ́wọ́lọ́wọ́ ní àkóló àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn ìpànìyàn arábìnrin àgùnbánirọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Victoria Àríyọ̀ tí ó sì rú ìlú ilẹ̀ bàbá rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Gúúsù Abẹ́òkúta tí ó kú látàrí ìṣòro ńlá tí ó ṣúyọ lórí oyún tí ó ní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ààrẹ àjọ tí ó ń rí sí eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lágbàáláyé FIFA Gianni Infantino ní Ọjọ́bọ̀ ti ṣe àlàkalẹ̀ ìfarajìn rẹ̀ láti jẹ́ kí ètò ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tẹ̀síwájú bí àwọn ti ṣe ètò rẹ̀ tẹ́lẹ̀ rí pẹ̀lú gbogbo ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí yóò kópa nínú ìdíje náà láì wo bóyá orílẹ̀-èdè Iran yóò farahàn láti kópa tàbí wọn kò ní farahàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìjọba orílẹ̀-èdè Iran ti kéde wípé àwọn náà yóò ṣe ayẹyẹ ọdún ìtúnu ààwẹ̀ Ramadan lẹ́yìn ṣíṣe àkíyèsí oṣù Lunar gẹ́gẹ́ bí ìwé àkọsílẹ̀ òǹkà ọjọ́ ní ìlànà ẹ̀sìn Mùsùlùmí. Èyí tí ọdún ìtúnu ààwẹ̀ ọdún yìí papọ̀ mọ́ ọdún Nowruz tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun ní orílẹ̀-èdè Iran. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Ìròyìn eléyìí ló ṣe àfihàn bí mínísítà aviation tẹ́lẹ̀ rí Fẹ́mi Fani-Káyọ̀dé FFK àti àgbà ọ̀jẹ̀ akọ̀ròyìn tí òun tún jẹ́ olùdíje fún ipò ààrẹ tẹ́lẹ̀ rí Délé Momodu ṣe ń fi ọ̀rọ̀ èébú ránṣẹ́ sí ara wọn lórí ẹ̀rọ ayélujára àti alátagbà gbogbo lórí ẹ̀sùn ọ̀rọ̀ òṣèlú tí àwọn méjèèjì sì ń béèrè ìbéèrè wípé ta ni ó jẹlẹ́dẹ̀ nínú àwọn méjèèjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Gẹ́gẹ́ bí ṣíṣe ètò ìdìbò gbogbogbò ní ọdún 2027 ṣe ń súnmọ́ lójoojúmọ́ tí ó sì ń kanlẹ̀kùn ní onímọ̀ ìjìnlẹ̀ lórí ètò òṣèlú kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Francis Onyema tí kò tíì ju ọmọ ọdún 38 lọ 38 years ọmọ bíbí ìpínlẹ̀ Delta ti kọ́kọ́ lọ fi èròǹgbà rẹ̀ tó ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Goodluck Jonathan létí wípé òun ti pinnu láti lọ díje fún ipò tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú National Rescue Movement NRM nínú ètò ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ẹgbẹ́ Arewa Consultative Forum ACF ti kí gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà fún àṣeyọrí ààwẹ̀ Ramadan ti ọdún yìí bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n gba ààwẹ̀ yìí nínú ìnira àti ìpèníjà lórí ọrọ̀ ajé, àìní àti ìṣòro lóríṣiríṣi tó ń bá ẹnìkọ̀ọ̀kan fínra lórílẹ̀-èdè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sword. Ìròyìn eléyìí ló ṣe àfihàn bí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ti Emowa agbègbè kan ní ìpínlẹ̀ Rivers ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ ní Ọjọ́rú ní State House of Assembly Staff Quarters ní ìlú Port Harcourt lórí owó oṣù méje tí wọn kò tíì san fún wọn lẹ́yìn ìgbà tí alága ìjọba ìbílẹ̀ wọn
Chidilue lé wọn dànù wípé àwọn olùwọ́de náà kì í ṣe òṣìṣẹ́ tòótọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Orílẹ̀-èdè Nàìjíríà àti ti ilẹ̀ United Kingdom ti jìjọ ṣe àdéhùn owó tí ó dín díẹ̀ ní ẹgbẹ̀rin mílíọ̀nù pounds £746 million láti fi tún ilé-iṣẹ́ ìgbàlódé ti Lagos Port Complex àti ti Tinkan Island Port Complex ṣe. Àwọn ilé-iṣẹ́ ẹnubodè méjì tó tóbi láti máa fi gba ọjà lágbàláyé ní orílẹ̀-èdè Nàìjíríà. Nigeria International Cargo Traffic. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ọ̀rọ̀ ará ìlú sí gómìnà ìpínlẹ̀ Kebbi Yahaya Shaki ní Ọjọ́bọ̀ ló ti sọ ọ̀rọ̀ yìí jáde síta wípé gómìnà Nasir Idris ti fọwọ́ sí yíyan ìgbìmọ̀ pàtàkì kan láti ṣe ìwádìí ikú tí ó pa àwọn ọmọ méjì kan láti inú ìdílé kan náà ní ilé ìwòsàn ìjọba tí ó wà ní Zuru. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ mẹ́ta kan tí wọ́n sì di ipò kan mú lọ́wọ́lọ́wọ́ nínú ìṣèjọba Tinubu ni àwọn ènìyàn ń retí láti kọ̀wé fipò wọn sílẹ̀ nígbàkúgbà báyìí. Àwọn ènìyàn mẹ́ta náà ni Adélabú, ẹni tí ó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tí ó sì tún jẹ́ mínísítà fún iléeṣẹ́ iná, Shittu tí òun náà jẹ́ alága àti pro-chancellor ti Governing Council, Dave Umahi Federal University of Health Science, ìpínlẹ̀ Ebonyi tí ó sì tún jẹ́ mínísítà lórí ètò ìbánisọ̀rọ̀ ní abẹ́ ìṣèjọba ààrẹ àná olóògbé Muhammadu Buhari. Ọmọ Òkè Ògùn ti Ṣakí àti Ọláníyan igbákejì gómìnà àná tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun náà jẹ́ alága ti Governing Council Federal College of Education Special Ọ̀yọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n gbọ́dọ̀ kọ̀wé fi ipò wọn sílẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ tí ààrẹ Bọ́lá Tinubu pa kí wọ́n bá lè lọ gbájúmọ́ èròǹgbà wọn láti díje fún ipò gómìnà ìpínlẹ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.